Kálẹ̀ ní gbogbo ibikíbi tí ẹ ti ní àǹfààní láti mọ gbọ́ wa. Mo kí wa káàbọ̀ sí orí àlàyé ìwé ọ̀jọ̀gbọ́n yẹn, ọ̀jọ̀gbọ́n K. Stroud àti Dexter Booth. So pẹ̀lú ògo Ọlọ́run bá a máa tẹ̀síwájú níbi tí a bá ẹ̀kọ́ náà dé ní ọ̀sẹ̀ tó kọjá. Tá a bá gbàgbé, so ẹ rí i pé ní ọ̀sẹ̀ tó kọjá a dúró lórí ibi tí ọ̀jọ̀gbọ́n ti fẹ́ mọ ṣàlàyé integration. Agbágbọ́yé integration gẹ́gẹ́ bí ìpadàbọ̀ wá àbíjà differentiation náà. A dẹ̀ sọ fún wa ipe tó bá jẹ́ pa bá ní fọ́ọ̀nù wa, àṣàfiwé fọ́ọ̀nù wa gẹ́gẹ́ bí function kan. A ní tá bá jẹun fún yín yẹn mọ́lẹ̀ kápẹ́ bá lè ṣe bẹ́ẹ̀. Ìyẹn ṣe ń bẹ̀yàn là ń pè ní kíni o, là ń pè ní differentiation o. Là ń pè ní differentiation o. Ọ̀nà tẹ́ mọ̀ gbà máa dá fún yín padà nígbẹ́ tó wà kó tó di pé jẹun mọ́lẹ̀, o là ń pè ní integration. Ẹ̀rí la fi mú òwe kan wá lọ́sẹ̀ tó lọ pé ẹni tí ó bá mọ̀ bí ó ṣe integrate kó mọ̀ differentiate o, yàn pé téèyàn bá mọ̀ nǹkan tún ṣe kó mọ̀ bàjẹ́. So a ṣe àwọn standard integral lóríṣiríṣi. So a kọ àwọn ọ̀nà gbà tí integration lè mọ̀ gbà wá. Mo sọ fún wa tí n bá nírú nǹkan báyìí, integral f of s dx, a ní function tó wà níwájú integral yìí, o là ń pè ní integrand o. A dẹ̀ sọ fún wa pé integration wa lè pín sí méjì, a lè ní definite integral, a dẹ̀ sì lè ní indefinite integral. A ní tó ṣe yàtọ̀ àwọn méjèèjì, òun náà ní constant of integration sí táàmù ọ́fíìsì. Gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pójú àpò lè jojú ara. Kápẹ́ bá ní function kan bíi 3s square plus 5s plus 3 tó dà gẹ́gẹ́ bíi fọ́ọ̀nù mi. Jíjẹ́ mọ́lẹ̀ tí bá jẹ́ mọ́lẹ̀ tí ń ṣe dy dx, òun náà ni pé mo differentiate ẹ̀ rí pé yóò fún wa ní 6x plus 5. Ẹni tẹ́ jẹ́ fọ́ọ̀nù rẹ̀ mọ́lẹ̀. Bóyá wà ń sunkún pé màá gba fọ́ọ̀nù mi padà lónìí o, ẹ fún mi ní fọ́ọ̀nù mi padà. Àlọ́nà tẹ́ máa gbà láti bá tún fóònù yẹn ṣe, láti dá padà síbi tó wà, òun náà ni pé kẹ́ integrate. Ajá sí pé tá bá integrate eléyìí, so ti yé mi báwọn, tá integrate apá méjèèjì, alẹ́lẹ́ ọmọ jẹ́ y, torí kí la differentiate tó fún wa níwọ̀n, ṣe pé y náà tó bá jẹ́ pa gbogbo y láti fẹ́ integrate. So ti yé báwọn. So eléyìí náà wá jẹ́ kí ni o, torí a ti mọ̀ pé integral s raised by n alone ni s raised by n plus 1 divided by n plus 1 plus c. Ajá sí pé ọmọ jẹ́ 6x squared over 2 plus 5x plus c. So yẹn bí c yẹn ṣe wá, ẹgbẹ́ tí máa ṣe léyìn òun náà ni 3x squared plus 5x. Ojú àpò lè jojú ara, 3x squared wà ń bí báyìí, ó wà ń bí báyìí, 5x wà ń bí báyìí, ó wà ń bí báyìí. Ṣùgbọ́n tí ò sí ń bẹ̀, òun náà ni kíni o, òun náà ni constant tí ń ṣe 3, la fi máa fi kíni sí, la fi mọ́ sí. Pé constant kan wà ń bẹ̀ sùn gbá àmọ́. Tí constant yẹn ń ṣe. Má rí, irú tá bá ní báyìí ṣàlàyé, ipò òun náà ni kíni o, general solution. A sọ fún wa pa lè mọ rí particular solution tó bá jẹ́ pé wọ́n bá fún wa ní kíni o, tó bá fún wa ní value tí i mi bá jẹ́ integrate yẹn àti tx bá jẹ́. Ẹ pé lọ́sẹ̀ tó kọjá mo ní ká gbọ́ fún wa níbi i mi pé ó jẹ́ 2 àbí x mi jẹ́ 0. Ẹ rí pé tí bá fi sí báyìí, ajá sí pé ọmọ jẹ́ 2 is equal to ibi tí bá 3s kí n fi 0 sí, yóò jẹ́ 0 plus 0 plus c. Ẹ rí ipò fún wa láǹfààní láti mọ c. Ajá sí pé c mi jẹ́ 2 nígbà tí c mi ti jẹ́ 2 báwọn. Tí n bá ti ń sọ constant yìí di tí mo mọ̀ tó jẹ́ 2, wọ́n ní kí ni o, particular solution kò ní mọ jẹ́ general solution mọ̀ ń gbé particular solution nígbà tó yẹ pé i mi jẹ́ 2 tí x mi dẹ̀ sì jẹ́ 0. Ìjẹ́ tí lẹ́yìn báyìí wàá mọ̀ tẹ̀síwájú ní frame 12 lẹ́ni ọ̀jọ̀gbọ́n fẹ́ mọ̀ ṣàlàyé functions of a linear function of x. Ipe bò ní tó bá jẹ́ pé function tí wọ́n bá fún wa ó bá ní linear function of x, àti mọ̀túnmọ̀ tá ń pè ní linear function o. Ẹ má gbàgbé, ẹ rí i pé tá bá ní expression, ala lè mọ ṣàdáyẹn rí àwọn expression bóyá term wise àbí degree wise. So ti bá wọn expression lè tó wáyé pé bá ń papọ̀, so constant àbí variable tẹ́ ń pa wọ́n papọ̀, bóyá nísìn 2x, ẹ rí i pé 2 mi báyìí constant ni o, x mi báyìí variable ni o, 3 lẹ́yìn náà constant ni. Kódà tí n bá fi plus dáhùn méjèèjì láàrin, ẹ rí i pé mo ti ní expression méjì, expression kan rí expression kan lélẹ́yìí.
so ti ma mo náà máa ní táàmù kan mọ dópin tó bá yẹ pa bá rí plus àbí minus ńbẹ̀ máa pé x square minus y táàmù méjì lélẹ́yìí náà torí táàmù kan rèé o lẹ́yìn ìgbà tí minus yìí ti wọlé táàmù kan ti pin táàmù kejì bẹ̀rẹ̀ báyìí gẹ́gẹ́ bákan náà ti bá rí pé 2xy plus 3 plus 5x eléyìí jẹ́ táàmù mẹ́ta wọ́n sọ fún wa pé interpellate expression yìí o a lè mọ ṣàdáyẹrí wọn pẹ̀lú táàmù tí wọ́n bá ní tàbí pẹ̀lú degree wọn ẹ rí pé tẹ́ bá ka irú expression aláwọ̀kọ́ yìí tá a bá fẹ́ ronú nípa rẹ̀ nípa táàmù tí wọ́n ní táàmù mélòó lélẹ́yìí táàmù méjì aláàmàgbé ní binomial expression tó yẹ pé táàmù kan ní monomial expression tó yẹ pé táàmù mẹ́ta trinomial expression so ti ṣùgbọ́n tó yẹ pé a fẹ́ máa ronú lórí power tí wọ́n bá ní ẹ wà pẹ́rẹ́ ní ìsìn o tí bá ní x plus 3 binomial expression lélẹ́yìn tó tọ́ ṣùgbọ́n tẹ́ bá wo degree tó ní highest degree tó wà ń bẹ̀ àbí highest power tó wà ń bẹ̀ tí ó mọ sọye degree tí expression ẹni sẹ́yìn pé wà ní ajá sí pé léyìí degree wà ní o a dẹ̀ sọ fún wa pé orúkọ tó bá jẹ́ pé tí degree wa bá jẹ́ wà á máa fún ní kíni o linear expression tó bá jẹ́ pé 2 ní highest degree tó wà ń bẹ̀ àbí pé 2 ní degree expression á máa ní quadratic tó bá yẹ pé 3 ní á máa ní cubic so ti yẹ tá bá nírò expression báyẹn so ti yẹ mi báwọn tó jẹ́ pé degree rẹ̀ jẹ́ 1 bí àpèjúwe eléyìí tí mo kọ ìtàbírò eléyìí báyìí náà pé degree wọn jẹ́ wọn á máa pè ní linear ajá sí pé tọ́jú ọ̀gbọ́n sọ náà ni pé kí ni o function of a linear function of x òun náà ni pé mo ti mọ̀ pé nínú standard integral tí mo kọ lọ́sẹ̀ tó kọjá ni pé tí n bá ní s raised by n gẹ́gẹ́ bí àpèjúwe so tí ẹ bá wọn tí mo á bùkátà pé mo fẹ́ integrate with respect to x ẹ má gbàgbé òun náà ni pé kí n mọ ọ̀rọ̀ kí ni o wọ́n á mọ index yẹn divided by new index so tí gẹ́gẹ́ bí àpèjúwe tí n bá ní s raised by 7 dx ẹ má dára yín láàmú ẹ̀rọ wọn pọ̀ mọ́ tí index yẹn jẹ́ tẹ́lẹ̀ yóò jẹ́ 8 divided by tí index yẹn jẹ́ nísìn 8 plus c plus c so tí n bá ṣùgbọ́n tọ́jú ọ̀gbọ́n sọ bẹ́ẹ̀ náà ni pé bóyá instead tí mo fi ní x yẹn tó bá jẹ́ linear function of x nǹkan bóyá mo á nírú nǹkan báyìí 2x plus 3 raised by 7 kí ni ó mọ̀ jẹ́ so tí n bá tàbí mo ti mọ̀ pé integral cos x mo ti mọ̀ pé sin x ni o ẹ mọ́ gbàgbé ìpadàbọ̀ abija òun náà ni integration kí ni mo differentiate tó fún mi ní cos ṣe rò pé sin ajá sí pé integral cos sin ni o kí ni mo differentiate tó fún mi ní e raised by s e raised by s náà ni ajá sí pé integral e raised by s e raised by x so ti ma kí la differentiate tó fún wa ní 1 over s ln x ajá sí pé integral 1 over s will be ln x so ti ma ìpadàbọ̀ wá sí gbìjà rẹ̀ ṣùgbọ́n tọ́jú ọ̀gbọ́n sọ sí ni pé ṣe mọ̀ pé x ló wà ń bí báyìí in tó jẹ́ argument níbi cos ń bí báyìí x ni o pé bó wà ní tí n bá ní cos 2s plus 3 ńkọ́ tó jẹ́ mi báwọn ṣe pé nísìn mo ní function tó wà níbi argument yẹn ó ń jẹ́ linear function of x in tó ń ṣàlàyé nìyẹn pé bó láṣẹ máa ṣe irú nǹkan báyìí tá a bá gbàgbé pé mo sọ fún wa lọ́sẹ̀ tó kọjá pé a ti mọ̀ pé integral cos s sin s ni o ṣùgbọ́n mo sọ fún wa pé tó wáyé pé ó ní constant nínú cos as dx ó dà gẹ́gẹ́ bí ìgbà tá à ń differentiate náà nígbà tí bá differentiate cos x mo ní yóò mọ fún mi ní sin minus sin x mo dẹ̀ sọ fún wa pé tó wáyé pé n bá differentiate sin as àkámọ́dára láàmú nígbà yẹn pé function of function yóò mọ jẹ́ a cos ax ajá sí pé tó bá jẹ́ pé gbà tá a bá differentiate derivative function tó wà nù yẹn tó bá yẹ pé a bá multiply rẹ̀ pẹ̀lú tí derivative yẹn jẹ́ ni kí la máa ṣe fún integration ajá sí pé a máa divide yẹn mo bẹ gbá láyé tí mo sọ yẹn ẹ rò pé mo sọ fún atẹ́lẹ̀ pé tá a bá ní integral e raised by 5x yóò mọ mo ti mọ̀ pé integral e raised power nǹkan kan e raised power nǹkan yẹn ni so yóò máa jẹ́ divided by derivative eléyìí 5 máa ṣàlàyé bọ́jọ̀ ọgbọ́n yìí sí o so nínú in tí wọ́n fi ṣàlàyé mi báyìí náà là ń pè ní kíni o u-substitution method ẹ rí i pé tẹ́ bá rántí nígbà tá a ṣe differentiation aláwọ̀ láwọn òfin oríṣiríṣi product rule àní quotient rule àdẹ̀ní chain rule tá a máa fi ń ṣe kíni o function of function so ní integration náà in tá a ń lò fún chain rule yẹn tá a bá fẹ́ dá tá a fi ṣe chain rule padà
a máa lo u-substitution method ní integral. So tí bá èyí tó jẹ́ product rule ó láwọn òfin tó súnmọ́ náà ní integration náà tá a fi lè dá padà. Èyí tá à ń lo quotient fún ó láwọn òfin náà tá a fi lè dá padà fún. So kódà nínú àwọn tá a ṣe bóyá nínú tá a bá wọ agbamiṣẹ́ gangan ọ̀jọ̀gbọ́n ó tún mọ ṣàlàyé àwọn òfin oríṣiríṣi tí a fi lè lo akáláṣe nínú program F13 yóò ṣàlàyé integration by partial fraction náà. Ṣùgbọ́n nínú àwọn nǹkan míì tí ọ̀jọ̀gbọ́n ó tún mọ ṣàlàyé síwájú wọn náà ni pé kí ni àwọn ọ̀nà oríṣiríṣi tá a lè mọ gba integrate. Lára wọn ni u-substitution method. Láti bí u-substitution method a lè gbálàyé tí mo sọ yíyé kí ni mo sọ wọn náà ni pé tí n bá ní integral 2x plus 3 dx ó yá ká gbé raised power 5 dx ká má dára láàmú yóò mọ jẹ́ kí ni o màá kọ́kọ́ integrate ẹ̀ bí n ṣe mọ integrate màá fojú gbé pé x ló wà ń bí báyìí mo ti mọ̀ pé integral kíní kan raised power 5 yóò mọ jẹ́ kíní yẹn raised power 5 plus 1 divided by 5 plus 1 plus c. So tí ẹ bá àkíní yẹn sì lélẹ́yìí 2x plus 1. Ṣùgbọ́n tó yẹ pé linear function yẹn wá differentiate yẹn tí a pé tí wọ́n differentiate 2x plus 3 bí báyìí yóò mọ fún mi ní 2 yóò máa jẹ times 1/2. Tó yẹ pé 5 lẹ́ ní derivative rẹ̀ fún yóò máa jẹ times 1/5. So tí ẹ bá àlàyé yẹn náà ni pé tí n bá ní integral e raised power 10x ẹ mọ́ dára yín láàmú mo ti mọ̀ pé integral e raised power nǹkan kan yóò mọ fún yín ní e raised power nǹkan yẹn plus c yóò máa jẹ divided by ẹwà differentiate function tó jẹ́ linear function yẹn 10. Gẹ́gẹ́ mo ṣe ṣàlàyé láti bí u-substitution method wọ́n ti yọ òfin yìí o àmọ́ ṣàlàyé bá ṣe lè mọ ṣe fún wa o. Yàtọ̀ sí u-substitution method nínú tátùmọ̀ gbọ́ níwájú òun náà ni pé kí ni o a lè mọ integrate a tún ní integration by parts ìyẹn ó mọ wúlò tó bá yẹ pé u-substitution lè ṣiṣẹ́ mọ́ tí mo á ní integral mi bóyá lágbègbè product àbí quotient máa mọ ṣàlàyé adẹ̀tún ní kíni o integration by partial fraction gbogbo àwọn kíni yìí ló rọ̀ ẹ́ di pé integration by partial fraction ní pé tó bá yẹ pé wọ́n fún wa ní equation wa lódidi tó wá jẹ́ pa lè wọ́nà tá a fi lè fọ́ sí wẹ́wẹ́ pẹ̀lú àwọn ọ̀nà tá a gbà ṣe ń gbà tá a fi ṣe partial fraction a máa gbé ní kíni o integration by partial fraction. Ǹjẹ́ tẹ́lẹ̀ yẹn bá yé wa tàdé gbọ́ àlàyé yẹn yé dáadáa tá gbọ́ àlàyé yẹn yékéyéké ọ̀yà ẹ̀jẹ̀ àtẹ̀síwájú o mo ní u-substitution lọ́jọ̀gbọ́n fi mú wa o kápẹ́ máa fẹ́ ṣeré lé e raised power 10x dx ọ̀yà ìtẹ̀ṣe tá a bá fẹ́ fi ṣe mo ti mọ̀ pé e raised power 10x dx òun náà ni pé mo ti mọ̀ pé integral e raised power nǹkan kan yóò mọ fún mi ní kí ni e raised power nǹkan yẹn plus c ṣùgbọ́n divided by derivative eléyìí 10 ọ̀yà ẹ̀jẹ̀ à ń ṣe ẹ̀rí pa gẹ̀tì nǹkan tí ọ̀jọ̀gbọ́n náà get ọ̀yà kí ni wàá jẹ báyìí màá máa lo u mi màá fi ṣe 10x ẹ pé nígbà tá à ń ṣe chain rule náà mo léyìí tó bá jẹ́ pé x wà ń bẹ̀ yẹn gangan lẹ́ẹ̀mọ́ fi ṣe u so ti yé bá tí n bá fi ṣe u mi màá differentiate ẹ̀ du dx màá differentiate u with respect to x kí n derivative of 10x 10 mo bá gbọ́ yé báyìí ẹ rí i pé mo lè fi dx ṣe subject of the formula nígbà ẹ má pa ìpè u-substitution náà ni pé kí ni o tí wọ́n bá ní wọ́n substitute player kan ajá sí pé ó ti rẹ nìkan ẹ lé jáde ẹgbẹ́ lómi ìwọlé ajá sí eléyìí sì dx mi ọmọ jẹ́ kí ni o du divided by 10 ẹ rí i pé irọ́ kọ́ torí tẹ bá cross multiply ilé ọmọ jẹ́ du is equal to 10 dx tẹ bá fi dx ṣe subject of the formula dàdàngọ́mì ẹgbẹ́ wa bíbá yóò mọ wà nísàlẹ̀ so ti ọ̀yà tí bá tún tí mo ní tẹ́lẹ̀ kọ ajá sí pé ilé ọmọ jẹ́ e raised power kí ni mo ti fi 10 ṣe ń bíbá u multiply by kí ni dx mi ní ìsìn jẹ́ o du divided by 10 òfin ìdẹ́kànsí wa ẹ rí i pé mo ṣàlàyé lọ́sẹ̀ tó lọ pé integration tá a níyàn òun náà satisfy linearity property o ẹ rí i pé linearity property wa wọn la ní factor addition àti scalar multiplication factor addition náà ni pé kápẹ́ bá ní integral f plus g tí f àti g bá jẹ́ function with respect to x ẹ mọ́ dára yín láàmú ẹ lè pín integral yẹn fún ọlọ́ọ̀kọ̀ kẹ́lẹ́ ọmọ jẹ́ integral f dx plus integral g dx kódà ó tún satisfy scalar multiplication òun náà ni pé táìpẹ́ ń bá ní scalar mi ní bá a tí f mi wá jẹ́ function ẹ mọ́ dára yín láàmú tẹ́ bá fẹ́ differentiate here with respect to x kápẹ́ f mi wá jẹ́ function of x ẹ gbé constant yẹn jáde so tí mi bá wọn so ajá sí pé níbí báyìí ìgbà tí mo ní integral e raised power u du mo fẹ́ integrate with respect to u gbogbo àwọn tí ó wà lágbọ́nrin u agbọ́nrin u yẹn màá máa gbé wọn dà síta màá máa gbá wọn dànù
ajá sí pé ọmọ jẹ́ 1/10 integral e raised by u du. Mo dẹ̀ ti mọ̀ pé ní integral e raised by u kí ni ọmọ fún mi o e raised by u náà ni o ṣe pé 1/10 dẹ̀ ṣì wà níta plus c kí mo dẹ̀ fi ṣe u mi kí mo jẹ́ 1/10 e raised by kí ni u mi o 10x plus c ẹ rí i pé nǹkan kan náà la get so ti bá wọn ajá sí pé àti bó ni wọ́n ti fọwọ́ yọ 2x àti bí u-substitution kódà kápẹ́ nírò eléyìí náà nǹkan 2x plus 5 raised by 9 ds láì tí ẹ tí ì ṣe kí lásán mi ọmọ jẹ́ mo ti mọ̀ pé integral nǹkan kan raised to power 9 yóò máa fún wa ní integral nǹkan yẹn raised to power 9 plus 1 divided by 9 plus 1 bẹ́ẹ̀ torí pé léyìí jẹ́ function of x mo lámọ̀ differentiate yẹn our gbèsè denominator kí n derivative 2x plus 5 2 just pé ọmọ jẹ́ kí ni o 1/2 times 2x plus 5 raised by 10 divided by 10 yóò máa fún mi ní kí ni o 2x plus 5 raised by 10 divided by 20 plus c. Oh yeah, a tún lè lo u-substitution method fún un náà. Integral 2x plus 5 raised by 9 dx. Kí ni màá fi u mi ṣe o? 2x plus 5. Màá wá differentiate here with respect to x. Yóò mọ̀ fún mi ní 2. Tí n bá fi dx mi ṣe subject of the formula, yóò mọ̀ jẹ́ kí ni o? du/2. So tí n bá wọn, yóò mọ̀ jẹ́ kí ni o? Yóò mọ̀ jẹ́ du divided by 2 máa padà sí báyìí yóò mọ jẹ́ integral kí láti fi dàdàngọ́mì yìí ṣe àti fi ṣe u yóò jẹ́ u raised by 9 times kí ni dx mi o du divided by 2 mo dẹ̀ ti ṣàlàyé fún wa tá a bá integrate with respect to a particular variable a máa ṣe kí ni o a máa gba àwọn constant yẹn jáde pẹ̀lú òfin scalar multiplication ajásípìlẹ̀ ọmọ jẹ́ 1/2 integral u raised by 9 du 1/2 tẹ́ bá integrate u u raised by 9 yóò jẹ́ u raised by 10/10 plus c so u raised by 10 divided by 20 plus c kí dẹ̀ ni u mi 2s plus 5 raised by 10 and 20 plus c so tí bá ẹ rí i pé ntí anmola get ọ̀nà la get ntí ọ̀jọ̀gbọ́n gbìyànjú láti sọ so nípa function of a linear function of x náà nìyẹn ẹ pé tẹ́ bá wo ìtọ́jọ̀gbọ́n kan ní number 3 yẹn náà ó ní integral e raised by 3s plus 2 ds láì tí ẹ tí lo u-substitution method fún e raised by 5s ẹ má bínú kí lánsà mi ọmọ jẹ́ mo ti mọ̀ pé integral e raised by nǹkan kan e raised by nǹkan yẹn ni o divided by our differentiate eléyìí yóò jẹ́ 5 plus c ẹ pé kò lè lára so nínú u-substitution báyìí ó wá ṣe pàtàkì ká mófin méjì kan yọ àkàláṣe ọ̀jọ̀gbọ́n ṣàlàyé nínú ìwé wọn ṣùgbọ́n dá ká mọ̀ kí ló fi méjì yẹn òun náà ni pé kí ni o tí bá ní integral f prime of x divided by f of x dx tó ti bá tí mo dẹ̀ ṣe ní kí ni o integral f of x f prime of x dx tẹ́ bá gbàgbé a ti mọ̀ pé ìṣirò èdè kan ni o ó rí i pé kò túmọ̀ sí pé lẹ́tà lásán la kàn ọ̀kan síbí báyìí ṣe pé ń ta kàn ó nítumọ̀ táwọn lè túmọ̀ rẹ̀ ní Yorùbá ìtumọ̀ eléyìí náà ni pé kí ni o tó bá jẹ́ pé wọ́n fún yín ní integrand yín tó wá lágbọ́nrin fraction mo ti mọ̀ pé n ti ń bẹ níwájú integral sign yẹn là ń pè ní integrand tó bá jẹ́ pé wọ́n fún yín ní agbọ́nrin fraction ṣe mọ̀ pé f prime yẹn a ti sọ pé derivative ni ìtumọ̀ rẹ̀ náà ni pé kí ni o tẹ wá wo denominator rẹ̀ tó yẹ pé differentiate denominator yẹn tó wá ń fún yín lánsà ní numerator ẹ mọ́ dára yín láàmú tí integral yóò mọ jẹ́ kí ni o ln denominator plus c sí n tún ṣàlàyé àlàyé tí mo ń sọ lélẹ́yìí o gẹ́gẹ́ bí àpèjúwe kápẹ́ bá nírò nǹkan báyìí sk plus 5x 3x squared plus 5 dx ẹ wo integral yìí o ẹni pé tẹ́ bá ṣàkíyèsí integral yẹn fraction ló wà o mo dẹ̀ sọ fún wa pé tá bá ti ní integral lágbọ́nrin fraction pẹ̀lú òfin yìí ibi tọ́kàn yóò kọ́kọ́ lọ ni pé bí òfin ẹ wá wò sàlẹ̀ rẹ̀ tá à ń pè ní denominator kí ló wà ní denominator yìí sìn sk plus 5x ẹ wá differentiate ẹ wò pé ṣé tí n bá differentiate rẹ̀ ìyìn tó jẹ́ èsì derivative yẹn sọ wà lókè kí ni èsì derivative yìí tá bá differentiate sk plus 5x kí ni ó mọ̀ fún wa 3s square plus 5 ẹ rí i pé ń fún wa ní derivative rẹ̀ ní numerator tá a bá ní integral ní fraction tí mo á differentiate ìsàlẹ̀ tí ń ṣe denominator tó jẹ́ pé answer tí derivative yìí ó mọ fún mi òkè mo ti ń rí
ẹ mọ́ dára yín láàmú ìtí èsì integral yóò mọ jẹ́ ọ̀nà ní kíni o ln denominator plus c so tí mi bá ajá sí pé pẹ̀lú àlàyé tí mo ṣe yẹn ọ̀nà ní pé tí n bá ní integral cos x divided by sin x ds bẹ́ẹ̀ ni integral yìí wọ́n fún wa alágbọ́n ní fraction ni o ibi wọn lọ́kàn yóò kọ́kọ́ máa lọ ẹ wo ti ìsàlẹ̀ kí ló wà ń sàlẹ̀ wa sin x ni o àwọn pé ṣé tí n bá differentiate sin x yìí sí ó mọ fún kí ni derivative sin x cos x ẹ rí i pé tó yẹ kó jẹ́ sí rẹ̀ ó wà lókè àbí ó sí lókè ìbẹ̀ numerator tó sì jẹ́ òkè yẹn ajá sí pé ìbùkátà láti dára mi láàmú kí lè sí integration yóò mọ jẹ́ ln sin x plus c ibi function u-substitution náà wọ́n ti yọ ọ̀yà ẹ̀jẹ̀ ayé òbí wọn ṣe ṣe ẹ rí i pé tálá ọkọ tí mo ṣe mo ṣàlàyé pé tí n bá ní 3x squared plus 5 divided by s cube plus 5x dx u-substitution náà ni wọ́n lò ọ̀yà tẹ́ bá fẹ́ lo u-substitution method nínú ìtẹ́tún fi mọ́ ronú náà ni pé kí ni o èwo ló yẹ pé mọ̀ mú tó yẹ pé tẹ́ bá differentiate rẹ̀ yóò mọ̀ fún yín ní tòkè so ti yé mi báwọn èwo ní tó yẹ pé tẹ́ bá differentiate ẹ̀ yóò mọ̀ fún yín ní tòkè ẹ rí i pé s cube plus 5s lélẹ́yìí tàbí èwo function ló yẹ pé tẹ́ bá differentiate ẹ̀ yóò mọ̀ fún yín ní ìkejì ṣe pé tí n bá fi u mi tí n bá fi ṣe kí ni o tí n bá fi ṣe s cube plus 5x mo lè differentiate ẹ̀ du dx mi yóò mọ̀ fún mi ní kí ni o 3x square plus 5 so ti yé mi báwọn dx mi tí n bá fi ṣe subject of the formula yóò mọ̀ jẹ́ du divided by 3x square plus 5 ọ̀yà ẹ jẹ́ ń gbé àwọn èyí tó ní x jáde ọ̀yà ẹ rí i pé lè yọ dà báyìí ń sìn integral 3x square plus 5 kí ni mo ti fi tìsàlẹ̀ yìí ṣe ní ìsìn àti fi ṣe u times adẹ̀ ní kí dx wa kọ́ mọ jẹ́ kí ni ní ìsìn u divided by 3x square plus 5 ẹ rí i pé kí lẹ ṣàkíyèsí àwọn méjèèjì yóò gera wọn kí ló kù tí màá máa ní integral 1 over u du so ti yé mi báwọn mo dẹ̀ ti mọ̀ pé integral 1 over u kí ni integral 1 over x kí ni mo differentiate tó fún mi ní 1 over s ln x àjẹ́ sí pé kí ni wá ní integral ln kí ni mo differentiate tó fún mi ní 1 over s ln x àjẹ́ sí pé integral 1 over s òun ni ln x so ti yé báwọn àwọn pé integral 1 over u bíbá yẹn náà mọ̀ jẹ́ kí ni o ln u plus c so ti kí ni dẹ̀ ni u mi o ẹ rí i pé u mi tí mo fi ṣe òun náà ni kí ni o s raised by 3 plus 5s plus c òun náà ni èsì kíní ọmọ jẹ o mo bí agbára yóò fi yẹn jẹjẹ tó fi yẹn sọ lẹ́ẹ̀kan sí pé tá a bá ní integral wa integrand wa tó bá jẹ́ pagbọ́nrin fraction ló wà so ti bá mo nírú nǹkan báyìí kò sí tàbí ṣùgbọ́n fraction ló wà o níbo lọ́kàn ó kọ́kọ́ máa lọ àwo pé ṣé tí n bá differentiate ti sàlẹ̀ tí ń ṣe sin x ń bí báyìí kí ni ó fún wa kí ni derivative of sin x cos x ẹ rí pé answer rẹ̀ ń bẹ lókè kàmọ́dà aláàmù kí ni èsì rẹ̀ ọmọ jẹ́ o ln ìtìsàlẹ̀ yẹn tí mo differentiate yẹn plus what plus c ọ̀yà ìjà lo u-substitution method ká fi ṣe yẹn náà kó sì jẹ́ bẹ́ẹ̀ integral cos x divided by sin x dx kí ni màá lọ u mi fún nísìn ẹ pé u mi náà jẹ́ sin x o àbí du dx mi tí máa differentiate sin x cos x mo lè fi dx the subject of the formula nígbà yẹn pé substitution náà ni pé gbogbo àwọn tó jẹ́ x yẹn kí n wọ́nà láti kó wọn jáde so ti dx mi ó máa jẹ́ kí ni o du divided by cos x integral mi ó máa jẹ́ kí ni o cos x divided by kí láti fi sin x wá ṣe o àti fi ṣe u ajá sí pé ó máa jẹ́ u multiply by kí ni dx mi ní ìsìn o du divided by cos x kí lẹ ṣàkíyèsí o cos x gẹ́ra wọn kí ló kùn integral 1 over u du kí dẹ̀ ni integral 1 over u ln u plus what plus c kí dẹ̀ ni u mi o ln sin s plus c ẹ rí i pé nǹkan kan náà la get ní mo la get ní báyìí náà la get o kí ló fi yẹn lẹ́ẹ̀kan sí o ó náà ni pé tí n bá ní integration kan tó wá jẹ́ pé ńgbà tí n bá wo integrand yẹn ó wà lágbọ́nrin fraction ṣùgbọ́n fraction yẹn tí n bá differentiate tìsàlẹ̀ yóò mọ̀ fún mi ní kíni o yóò mọ̀ fún mi ní tòkè kí n mọ̀ dára mi láàmú kí lè sí rí ó mọ̀ jẹ́ o ln tìsàlẹ̀ yẹn plus c ìjẹ́ tẹ́lẹ̀ yẹn bá yẹ wa nínú àwọn òfin kejì tí mo tún fẹ́ fàyọ nínú kíni o u-substitution method yìí ẹ rí i pé èyí tó jọ quotient la ṣe bó o ní tó wáyé pé product nǹkan ta ni ó túmọ̀ eléyìí ní Yorùbá ní ìsìn f prime of x f of x f of x ò sí nísàlẹ̀ mọ́ wọ́n jọ wà papọ̀ ní ìsìn
bó láṣẹ wá ṣerú nǹkan báyẹn o ó láì ṣerú nǹkan báyẹn kò sí ìsàlẹ̀ mọ́ wọ́n jọ wà ní òkè ni so tí báwọn bó lẹ́sẹ̀ tú sí Yorùbá ìtumọ̀ náà ni pé kí ni o integration kan tó jẹ́ pé tẹ́ bá wo integral yẹn àjọṣe tó wà láàrin àwọn integrand yẹn product ni wọn pé function kan ni function kan lélẹ́yìn ṣùgbọ́n tí n bá differentiate kan nú àwọn function yẹn tó jẹ́ pé sí derivative rẹ̀ answer rẹ̀ ẹgbẹ́ rẹ̀ gangan ló wà kí wọ́n dára mi láàmú answer yẹn mo jẹ́ kí ni o in tí mo differentiate tó fún mi tó wà lẹ́gbẹ̀ẹ́ yẹn everything square divided by 2 plus c tó ti ń bá òfin ẹlẹ́ẹ̀kejì yẹn nìyẹn kó lè yé wa dáadáa ẹ pé tí n bá nírò kan báyìí s cube plus 5s plus 9 mo wá ní kí ni o 3x square plus 5s ds wọ́n fún mi nírò kan báyìí tó ti yé mo ti níbi tọ́kàn yóò kọ́kọ́ máa lọ tí wọ́n bá fún yín ní integral tó á jẹ́ pé àwọn function yẹn product ni wọ́n rí pé function kan ní dàdàngọ́mì yìí function kan lélẹ́yìí náà tó ti yé ibi tọ́kàn yóò kọ́kọ́ máa lọ ni pé ṣé tí n bá differentiate kan nínú àwọn function ṣé derivative rẹ̀ yóò mọ jẹ́ ẹlẹ́ẹ̀kejì ẹ jẹ́ àyẹ̀wò tí n bá differentiate arákùnrin s cube plus 5s plus 9 kí ni mo ní ẹ pé yóò mọ fún mi ní kí ni o 3s square plus 5 àjá sí pé kí n mọ́ dára mi láàmú tí n bá integrate eléyìí tán pẹ̀lú u-substitution method ní tẹ́sí mi ọmọ jẹ́ ní kí ni o s cube plus 5s plus 9 everything squared over 2 plus c mo bí agbálàyé tí òfin yẹn jẹ́ ọ̀yà ta ló lè sọ̀rọ̀ sọ ilé ìfún mi bó ni tí bá ní sin s cos s dx kí ló wọ́n mọ̀ jẹ́ òun náà lè rí i pé function méjì mo ní tí wọ́n multiply ara wọn sin àti cos tí n bá differentiate sin derivative sin cos ni o ìmọ̀ ni lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún rẹ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ajá sí pé sí integration yìí náà ni pé kí mọ́dà mi láàmú tí mo differentiate tó wà tí èsì rẹ̀ ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yẹn sin s in was square plus over 2 plus c ọ̀yà ẹja lo u-substitution method fún now sin s cos s dx kí ni u mi ọmọ jẹ́ o u mi jẹ́ sin x àbí du dx yóò mọ̀ fún mi ní kí ni o cos x tí máa fi dx ṣe mi subject of the formula ńkọ́ máa máa ní u divided by cos x máa máa ní integral sin x no ẹ rí i pé a ti fi sin x kí la ti fi ṣe a ti fi ṣe u yóò máa jẹ́ u times kí ni cos x mi jẹ́ báwọn cos x times kí ni dx mi du divided by cos x kí lẹ ṣàkíyèsí àwọn méjèèjì gera wọn kí ló kù tí mo ní u du kí dẹ̀ ni integral u ṣe pé index tó ní tẹ́lẹ̀ 1 máa máa ro 1 mọ́ yóò jẹ́ u squared divided by 2 plus c kí dẹ̀ ni u mi sin s squared over 2 plus c so ti ń bá mọ̀ bí agbára yẹ àwọn òfin méjèèjì yẹn yé ẹ jẹ́ tuntun sọ fún wa kí lófin aláwọ̀kọ́ ọ̀nà ni pé tí n bá ní integration kan tó ayé pé ńgbà tí mo wo integrand yẹn fraction ló jẹ́ o ṣùgbọ́n fraction yẹn tí n bá differentiate ti sàlẹ̀ yóò mọ fún mi ní èsì lókè mọ́ dára yín láàmú yóò mọ jẹ́ ln f of s plus c so ti òfin ẹlẹ́ẹ̀kejì òun náà ni tó ayé pé function méjì ní tòótọ́ ṣùgbọ́n tẹ́ bá differentiate nǹkan derivative ó mọ wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ pẹ̀sẹ̀pẹ̀sẹ̀ ajá sí pé ká mọ̀ dára láàmú yín tí mo differentiate yẹn squared over 2 plus c òun ni èsì answer yẹn mọ̀ jẹ́ ta ni ó sọ̀rọ̀ sọ ìtẹ́lẹ̀ yóò jẹ́ fún mi o bóun ni tí n bá ní ln x divided by x dx ln x divided by x dx ta ni ó sì gbìyànjú rẹ̀ ln x divided by x dx ọ̀yà ẹgbẹ́ a lè lo àwọn òfin ilé yẹn ta ti kọ́ yẹn náà a lè lo fún ọ bó la ṣe lè mọ́ lo fún ọ̀yà ṣe pé ilé tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo lè sọ pé kí ni 1 over x times ln x dx so yé mi báwọn ẹ rí i pé tí n bá differentiate ln x kí ni ó mọ fún mi 1 over x ajá sí pé láì tiẹ̀ tí dára mi láàmú kí lè sí kí ni yóò mọ jẹ́ o 1 over x square plus so ti ẹ̀yà bó ni wọ́n ṣe á ṣe u mi ó jẹ́ ln x kí ni du dx mi ó mọ jẹ́ o 1 over x dx àbí kí ni dx mi ó máa jẹ́ báyìí 1 over x lè kí ni dx mi ó mọ jẹ́ yóò mọ jẹ́ du over x so ti síbẹ̀ ìrọ̀ dx mo fẹ́ wà dx ó mọ jẹ́ s du ẹ̀ máa padà sí báyìí máa ní integral kí ni mo ti fi u mi ṣe ln x mi ṣe mo ti fi ṣe u divided by s times kí ni dx mi jẹ́ báyìí s du x àti s dx mo ní integral u du
tí bá differentiate tí bá integrate nǹkan yóò máa jẹ́ u square plus 2 over 2 plus c. So u square over 2 plus c mi kí ni ó máa jẹ́ u mi ó jẹ́ ln s everything square over 2 plus c. ẹ dákun jẹ́ ká di àwọn òfin yẹn mú ẹ jẹ́ ká di àwọn òfin yẹn mú. Jẹ́ tí eléyẹn bá yé wa tá dẹ̀ ti gbọ́ yé ẹ jẹ́ ká bọ́ sí fírémù eléyìí tó kàn. Ọ̀jọ̀gbọ́n fẹ́ mọ̀ ṣàlàyé integration by partial fraction. Integration by partial fraction. So fídíò yẹn yóò kú láìpẹ́ yìí ṣùgbọ́n tó bá ti kú ẹ jẹ́ ká gbìyànjú láti dáramọ́ padà torí zoom mi tí mò ń lò kò pé 40 minutes mọ́ kò pé 1 hour mọ́ so 40 minutes ló wà ń bẹ̀. So ọ̀jọ̀gbọ́n á fẹ́ ṣàlàyé pé ní kí ni o integration by partial fractions. A ti mọ̀ ipe tó bá yẹ pé ń bá nírú nǹkan báyìí 7x plus 8 divided by 2x square plus 11x plus 5. Tá bá wò dáadáa ẹ rí ipa ní integral yẹn lágbọ́n ní fraction ni o. Kí ni mo dẹ̀ sọ fún wa pé mo lọ́kàn wá gbọ́dọ̀ mọ́ lọ tá bá ní lágbọ́n ní fraction á wò pé ṣé tó wáyé pé tí n bá differentiate ti sàlẹ̀ ṣé mọ̀ ní lókè ẹ já differentiate ti sàlẹ̀ ṣé pé ní ìdíbòtì fún 2x square plus 11x plus 5 òun náà ní kí ni o 4x plus 11 kò sí lókè o ajá sí pé òfin yẹn ò lè ṣiṣẹ́ fún. Kí lá máa lò báyẹn in tí wọ́n fún wa yẹn á máa resolve ẹ̀ partially. Mo ti ṣe àti ṣe partial fraction kọjá bẹ́ẹ̀ kẹfàǹfààní àtàn darapọ̀ mọ́ wa in tí wọ́n pè ní partial fraction lílé ẹ̀ rí pé tí n bá ní 1/2 plus 1/3 ṣe pé tá bá wá LCM wa ó ti yé báwọn mo ṣàlàyé pé tá bá fẹ́ wá LCM denominator yẹn kọ́ wò pé ṣé wọ́n papọ̀ tí denominator yẹn bá papọ̀ ẹ mú kan nù wọn fi sí LCM yìí tí denominator wọn bá papọ̀ ẹ wò ó bóyá kan jẹ́ factor ẹlẹ́ẹ̀kejì èyí tó dàgbà jù yẹn tó yẹ pé ó jẹ́ multiple ẹlẹ́ẹ̀kejì yẹn ò ní LCM tí wọn ò bá papọ̀ tí kì í dẹ̀ ṣe factor ẹlẹ́ẹ̀kejì ẹ multiply ajá tí LCM mi báyìí jẹ́ 6 ẹ rí pé lé ọmọ fún mi ní kíni o 3 plus 2 tí ń ṣe 5/6 ajá sí pé half plus 1/3 yìí ní 5/6 5/6 yìí odidi ló wà o ẹ dẹ̀ rí i pé gbogbo nǹkan ló jẹ́ pa lè mọ dá padà sípò tó wà. Tẹ́ bá ní ice block nísìn ẹ rí i pé ice block ó lè di omi padà o ẹni tó bá ní trolley nílé ẹ rí i pé tẹ́ bá tó papọ̀ ẹ tún lè túlẹ̀. So tí ẹ bá fraction tó wà lódìdí yìí ọ̀nà tá a máa dá fraction dídí padà sípin tó wà kó tó lódìdí báyìí pé 1/2 plus 1/3 ló wà tí n bá fẹ́ dá padà síbẹ̀ òun là ń pè ní kíni o partial fraction. Àwọn ọyọ kọ̀ọ̀kan yìí ní partial fraction 1/2 àti 1/3 àwọn ní partial fraction 5/6. So tí n bá àwọn ní partial fraction ní 5/6. Ìjẹ́ tí ilé ẹ̀ bá yé wa ká dẹ̀ gbọ́ àlàyé yẹn yé ẹ̀rí padà ṣàlàyé báwọn ọ̀nà oríṣiríṣi ló jẹ́ pa lè mọ́ ṣe kíni o la lè mọ́ gbà ṣe partial fraction ó lè wà ọ̀nà àkọ́kọ́ wọn náà ni pé mo lẹ́mọ̀ o denominator wọn náà ni pé tó yẹ pé n tó wà ní denominator ó bá fún yín ní bóyá bí linear tẹ́ bá wo denominator yín tí denominator yín bá fún yín ní kíni o bóyá bí linear expression bí as plus b gẹ́gẹ́ bí àpèjúwe mo dára yín láàmú yóò mọ jẹ́ kíni o a over in tó jẹ́ linear expression. So tí ẹ wà tó báyá ní sì tí bá ní as plus b cs plus d so tí ẹ ká mọ́ dára láàmú fa so ilé ọmọ jẹ́ kí ni o a over as plus b over cs plus d sáàmọ̀dí ìdí ni pé ṣe pé tí n bá wá LCM kẹ́lẹ́ yìí tó wà báyìí ẹ̀wẹ̀ lẹ́yìn nísìn kí n tó wá LCM kan báyá nísìn mo ní 1/s plus 1/y ṣe pé LCM yóò jẹ́ xy ajá sí pé ìgbà tí mo fi ní LCM pé ó jẹ́ xy báyìí máa ní fraction onípín méjì tó jẹ́ pé kí ni o denominator kan mọ̀ jẹ́ x denominator kejì ó mọ̀ jẹ́ y. Àwọn tá bá ti gbàgbé mo gbà wá yànjú ká lọ wo fídíò yẹn padà tó ti bá wọn ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé báyà tá bá ní repeated fraction báyà mo nírú nǹkan báyìí o squared ìmọ̀dára yín lámì yóò mọ̀ jẹ́ a over as plus b then plus b over as plus b squared. So kódà kó jẹ́ pé raised power 3 ilé ọmọ jẹ́ kí ni o
a over as plus b over as plus b squared plus c over as plus b raised by 3. So ti bá wọn. So meeting yẹn ti fẹ́ tán. Ẹ jẹ́ kí a wọlé padà. Káàbọ̀ padà. So níbi tí a dé kó tó di pé ẹ̀rọ Zoom lé wa lọ. Yeah. Òun náà ni pé kí ni o, mò ń ṣàlàyé tí partial fraction jẹ́. So mo ní gbogbo nǹkan ló jẹ́ pé ìpín tó wà tẹ́lẹ̀ a lè sọ di odidi tó bá wà a lè sọ di ìpín. So tí bá wọn máa sọ nínú àwọn ọ̀nà tá máa gbà ni mo ṣàlàyé débi repeated fraction báyìí. So jẹ́ kódà ká yẹ pé ní denominator wa tó yẹ pé irú nǹkan báyìí ni ó á ní yóò mọ̀ jẹ́ a over as plus b over as plus b squared lórí kí ni o c over as plus b raised by 4. Mo bá mọ ìdí tó fi jẹ́ bẹ́ẹ̀. Ìdí tó fi jẹ́ bẹ́ẹ̀ ni pé ṣe pé tó bá yẹ pé n bá nírú nǹkan báyìí x plus 3 squared plus 1 over s plus 3. Kí ni LCM mi ó jẹ́ s plus 3 squared. Ṣé pé kò túmọ̀ sí pé denominator kan ló wà níbí báyìí, denominator méjì ló wà níbẹ̀. A já sí pé mo lè ní s plus 3 squared tó yẹ pé òun ni ó wà ní denominator àwọn partial fraction méjèèjì ẹ̀ tàbí pé kí ní s plus 3 kan s plus 3 square kan. So ti bá wọn nínú àwọn nǹkan mìíràn tá tún gbọ́ àlàyé rẹ̀ yìí pé tó wáyé pé general quadratic form ni wọ́n fún wa ń kọ́. Bẹ́ẹ̀ ni mo ní as square plus bs plus cs ní kí ni o ní denominator mọ́ dára yín láàmú yóò mọ̀ jẹ́ kí ni o as plus b ẹ rí i pé ńgbà tó jẹ́ pé linear function ló wà ní denominator constant là ń kọ sí numerator over nǹkan yẹn àjàsípélé ọmọ jẹ́ kí ni o ẹ mọ̀ dí òun náà kùn pẹ̀lú ọyọ kan quadratic function ló wà ní denominator báyìí tá bá dínkù sọ́yọ kan kí ló nẹ̀sì sí linear yóò wá jẹ́ linear general linear function divided by what as square plus bs plus c. Tàbá gbàgbé ẹ̀rí pa ṣàlàyé fún wa kódà ká tó lo partial fraction náà a gbọ́dọ̀ rí ipe tí wọ́n fún wa improper fraction ẹ jẹ́ proper fraction náà yàní pé degree numerator mi ó gbọ́dọ̀ mọ kéré sí degree denominator ṣe pé nígbà tá a ṣe rational expression a ní àwọn expression gan náà a lè ní proper rational expression a dẹ̀ sì lè ní improper rational expression. Tọ́gbẹ́ bá ní expression mi báyìí a mọ proper àti improper pẹ̀lú àwọn degree àwọn méjèèjì. Tó yẹ pé degree numerator tó bá lọ pọ̀ ju degree denominator lọ improper rational expression yẹn. So ti bá bẹ́ẹ̀ ní sìn mo ní cubic lókè quadratic nísàlẹ̀ improper nìyẹn. Bẹ́ẹ̀ tí bá ní linear lókè quadratic nísàlẹ̀ proper nìyẹn. So nǹkan tó lè lo partial fraction fún àwọn òfin denominator gbọ́kọ̀ sókè yẹn a gbọ́dọ̀ mọ̀ rí pé kí ni o kí lá ní proper rational expression lá ní ọ̀yà kákún wá fún wa nírú nǹkan báyìí. Àwọn pé partial fraction tí wọ́n fún wa ìbéèrè tí wọ́n fún wa nǹkan méjì la mọ̀ ṣe ń bẹ̀ a kọ́kọ́ mọ̀ resolve partially lẹ́yìn náà máa ṣe kí ni o a ṣe máa wá integrate ẹ wá péjúwe yìí o ọ̀jọ̀gbọ́n ní tá bá ní kí ni o tá bá nírú nǹkan báyìí integral 7s plus 8 divided by 2s square plus 11s plus 5. Ẹ rí i pé mo ní tá bá ti ní integrand wa tó yẹ pé fraction níbo mo lọ́kàn yóò mọ̀ lọ ẹ mọ̀ wo pé ṣé tí a bá differentiate denominator ṣé mọ̀ orí tókè so ti bá wọn a lè differentiate denominator kárí tókè báyìí ajá sí pé n tó wà sọ́kàn yẹn ni pé ṣá lè rí lè resolve sí partial fraction so ti bá wọn sẹ́yìn pé mo ní integral 7s plus 8 divided by 2s square plus 11s plus 5. Ẹ̀kíndẹ̀ tó gbé lọ sí partial fraction mo gbọ́dọ̀ mọ̀ bóyá kí ni o bẹ́ẹ̀ mo ní proper rational expression ni torí degree numerator mi 1 ni o degree denominator 2 ni so ti ajá sí pé proper ni o
lè tẹ̀síwájú lórí rẹ̀. Màmá ní 7s plus 8 resolving 7s plus 8 divided by 2s squared plus 11s plus 5 partially. Kí n tó resolve partially, ṣe ń pé ẹja factorize denominator wa. So di bó lẹ ṣe lè factorize eléyìí fáfàní àwọn tàbámọ̀ tàbá lè ṣe tẹ́lẹ̀ ẹ fi eléyìí ṣe a ẹ fi coefficient x ẹ fi ṣe b ẹ fi coefficient constant ẹ fi ṣe c ẹ wá multiply a àti c yẹn papọ̀ ó jẹ́ 10 ẹ wá ronú pé kí nọ́mbà kan tẹ́ pé tẹ́ bá multiply rẹ̀ pẹ̀lú ara rẹ̀ yóò mọ̀ fún yín ní 10 so ti nọ́mbà tó yẹ pé tẹ́ bá multiply rẹ̀ pẹ̀lú ara rẹ̀ yóò mọ̀ fún wa ní 10 so tàbá ó papọ̀ náà yóò mọ̀ fún mi ní kíni o yóò mọ̀ fún mi ní 11 sọ́wà bóyá tàbá subtract tàbá add so ti nọ́mbà ó lẹ́yìn pé tàbá multiply rẹ̀ papọ̀ yóò mọ̀ fún wa ní 10 tàbá dẹ̀ rò papọ̀ yóò mọ̀ fún mi ní kíni o yóò mọ̀ fún mi ní 11 sọ́wà mo ní tẹ́ bá fẹ́ mọ̀ bí tẹ́ mọ̀ wà sínú àwọn factor 10 mo dẹ̀ ṣàlàyé pé àwọn nọ́mbà ló ní àwọn òǹbejì wọ́n ní àwọn pi ìbejì tẹ́ pé tẹ́ bá multiply wọn papọ̀ yóò mọ̀ fún yín nọ́mbà yẹn ṣe pé àwọn factor 10 àwọn ni 1 2 5 10 1 àti 10 yìí ìbejì kan ni o 2 àti 5 ìbejì kan náà ni o pé pi àti mo ní sìn 1 10 2 5 èwo lẹ́lẹ́ òpó já sí tí ó lè fún mi ní 11 tí n bá rò papọ̀ tàbí tí n bá yọ ọ́ pònú ara wọn 1 àti 10 ni ajá sí pé 1 àti 10 ló wà níbàyí 1 10 ẹ wá replace ti àárín yìí pẹ̀lú kíni o 1 àti 10 tá bá gbé s sí so ti yóò máa jẹ 2x square plus s plus 10s plus 5 so ti èmi bá ẹ pé tí n bá group wọn báyìí kí ló kọ́ wọn bí báyìí s kọ́mọ̀ kí lè léyìí ó kù 2x plus 1 kí ló kọ́ wọn bí báyìí 5 kọ́mọ̀ 2s plus 1 ẹ pé 2s plus 1 náà tún kọ́mọ̀ s plus 5 so ti ajá sí pé in tí mo ṣe bọ̀ bí báyìí tẹ́lẹ̀ 7s plus 8 divided by 2x squared plus 11s plus 5 mo lè tún kọ gẹ́gẹ́ bí kíni o 7s plus 8 2s plus 1 s plus 5 bó ti da in tí kíni o ó ti da àti ṣe báyìí ọ̀yà kí ni eléyìí wá jẹ́ ní partial fraction tó ti pé tá bá fẹ́ resolve partially mo lẹ́mọ̀ wo denominator yẹn pé denominator eléyìí linear ni ajá pé ọmọ jẹ́ a over 2s plus 1 eléyìí náà linear ni plus b over s plus 5 so tí ẹ máa ṣe kí ni multiply through by the SCM denominator tí ń ṣe kí ni 2s plus 1 s plus 5 pé tá bá multiply rẹ̀ papọ̀ yóò gé ilé àti ilé yóò gẹ́ra wọn bí báyìí yóò máa jẹ́ 7x plus 8 pa ti ṣe partial fraction ní òfin bùkátà ní ìfi tún palẹ̀ dáadáa àti ṣe sẹ́yìn ẹ bá tún multiply rẹ̀ pẹ̀lú eléyìí 2s plus 1 gé 2s plus 1 kí la ní tó kúnlẹ̀ s plus 5 then plus s plus 5 no gé s plus 5 kí ló kúnlẹ̀ 2s plus 1 so ti ẹ rí pé ta fẹ́ mọ̀ sí báyìí la fẹ́ mọ̀ a àti b mo dẹ̀ ṣàlàyé fún wa pé ta bá fẹ́ mọ̀ a á mọ̀ pa b ta bá fẹ́ mọ̀ b á mọ̀ pa a so ti mo fẹ́ mọ̀ a b ló ń dá dúró màá rò pé kí ni mo lè ṣe tí mo fi lè pa b in tó yá ọ náà ni pé kélé yìí jẹ́ 0 ṣe é pé 0 disaster ni entity ẹ ti jóná kó ná mọ́ tiwa ni o tí eléyìí bá fi lè wọ́n náà tí mo sọ eléyìí di 0 ajá sí pé 0 times b yóò jòdò ọ̀nà mo á fi lè sọ kí ni mo lè sọ ẹ́ di s ìdá tí ó máa fi sọ yìí di 0 wọ́n náà pé 2s plus 1 is equal to 0 2s is equal to minus 1 s is equal to minus half ajá sí pé tí bá ní s mi jẹ́ minus half dàdà ǹgọ́ mi yóò mọ jòdò so tí bá máa ní put s is equal to minus half 7 minus half plus 8 is equal to a into minus half plus 5 plus b into 0 so yóò wá bó ṣe jẹ́ 0 ṣe ń pé tá bá fi sí yóò mọ jẹ́ kí ni minus half times 2 yóò jẹ́ minus 1 plus 1 0 eléyìí jẹ́ 0 báyìí kí la nílẹ̀ minus 7 over 2 plus 8 is equal to so tí kí lè lé ọmọ jẹ́ báwọn mo ti ṣàlàyé tẹ́ bá fẹ́ ṣe ẹ mọ́ dára yín láàmú ẹ kàn kọ 2 báyìí wá lọ pé 2 times 5 10 10 minus 1 yóò jẹ́ 9 so tí 9 over 2a eléyìí náà lè ṣe báyìí náà 2 times 18 times 8 16 16 minus 7 ẹgbẹ́ 9 over 2 lòun náà is equal to what 9 over 2a ajá sí pé a mi yóò mọ̀ jẹ́ kí náà a mi yóò mọ̀ jẹ́ 1
a mi ọmọ jẹ́ 1 ó yá mo tún fẹ́ mọ̀ b náà àyà sí pé tí n bá fẹ́ mọ̀ b màá máa pa kíni o màá máa pa a kí mo dẹ̀ fi lè pa a kí n sọ eléyìí di 0 kí ni ó sọ di 0 tí s mi bá jẹ́ -5 màá tún ní put s equal to -5 àyà sí pé tí n bá ti rí s nínú dàdàngọ́ mi màá máa sọ di -5 yóò jẹ́ 7 into -5 plus 8 is equal to what? A into -5 plus 5, Abi? Plus B into 2 times -5 plus what? Plus 1. So, dear, so I'd be -2 plus 8. No, 7 times 5 -5 minus 35 plus 8. 0. -10, Abi? -10 plus 1 -9. You get -9B. -9B. Can -35 plus 8 -27 is equal to -9B. I just get B me get -27 over -9, which is equal to 3. A me get 1, B me get 3. Ìgbà tí mo dẹ̀ rí software lókè bí báyìí, ẹ jẹ́ n gbé wálẹ̀. Ṣé n pa á ní irú nǹkan báyìí? Àbí bẹ́ẹ̀ kọ́ ni? Ọ̀yà. Ọ̀yà. Nísìnyí báyìí, mo sì ti mọ̀ pé èmi, a ló jẹ́ 1, àbí? B mi dẹ̀ sì jẹ́ kí ni o? B mi jẹ́ 3. Ṣùgbọ́n tẹ́ bá gbàgbé, kì í ṣe pé wọ́n ní ká resolve ẹ̀ partially. In tí wọ́n fún wa gangan ní kí ni o? Integral rẹ̀. Àyà sí pé integral 7s plus 8 over eléyìí dx. Ṣé pé mo ti sọ fún wa pé integral gan satisfy linearity property? Ẹ jẹ́ nǹkan báyìí náà pé dx. Ìgbà tí wọ́n mọ̀ pé integral satisfy linearity property, àyà sí pé mo lè tún kọ́kọ́ rí kí ni o? 1 over 2s plus 1 dx. So ti yé mi báwọn? Then plus integral 3s plus 5 dx. So ti yé? Ẹ rí pé òfin alákọ̀ọ́kọ́ ọba eléyìí mọ̀ ọba eléyìí mọ̀ ṣe pé nísìnyí mo ní integral mi ní agbọ́n ní fraction ṣùgbọ́n kí n tiẹ̀ tó lọ ṣe pé eléyìí nísìnyí mo lè sọ pé kó jẹ́ kí ni o integral 1 over 2s plus 1 dx mo ní tá bá ti fẹ́ integrate with respect to a particular variable ẹgbẹ́ constant bẹ́ẹ̀ jáde kó ń kálukú sí mi eléyìí ó jẹ́ kí ni o 3 so ti yé mi báwọn integral 1 over s plus 5 ds. Tẹ́ bá lo òfin eléyìí tí mo kọ́ lẹ́ẹ̀kan yẹn pé tá bá ní integral wa ní form of fraction tá bá differentiate tìsàlẹ̀ tó bá fún wa ní tòkè ká mọ̀ dá aláàmú kí láǹsà ó máa jẹ́ ln tìsàlẹ̀ plus c. Tẹ́ bá ṣàkíyèsí ẹlẹ́ẹ̀kejì ń sìn ẹ̀ pé tí bá differentiate tìsàlẹ̀ kí n derivative s plus 1 ni 1 sì wà lókè ajá sí pàṣẹ mẹ́mọ̀ jẹ́ ln s plus 5. Ọ̀yẹ́ eléyìí náà nǹkan ẹ̀ pé tí bá differentiate tìsàlẹ̀ so ti yé báwọn 2s plus 1 derivative ẹ̀ 2 ni. So ti báwọn ajá sí pé mo lè dọ́gbọ́n mú 2 wá bí báyìí ṣùgbọ́n 2 tí mo dọ́gbọ́n rẹ̀ wá bí báyìí nígbà yẹn pé mi lè ṣàbòsí ẹ jẹ́ n gbé 2 yẹn náà wá sí denominator padà so ti báwọn so that yóò fi bá òfin yẹn mu pé tí n bá differentiate ìsàlẹ̀ yóò mọ̀ fún mi ní 2 so ti báyẹn ajá sí pé answer mi mọ̀ jẹ́ half tó wà ń ta báyìí torí àlùmọ̀kọ́rọ́ yìí tí mo lò mí báyìí ln tìsàlẹ̀ plus c so ti báwọn ntí answer wọ́n mọ̀ jẹ́ nìyẹn ntí answer wọ́n mọ̀ jẹ́ nìyẹn ẹ dákun sí àgbọ́ àlàyé rẹ̀ yìí àgbọ́ àlàyé rẹ̀ ẹ jẹ́ sórí sọ ṣe mìíràn fún wa kí n tó parí ètò ẹ wo eléyìí ọ̀jọ̀gbọ́n ó tún fún wa léléyìí o pé tá bá ní integral 3x square plus 18s plus 3 divided by 3x square plus 5s minus 2 tá bá gbàgbé ká tó lè mọ lo partial fraction fún àwọn kọ́nà ká tiẹ̀ tó wò eléyìí ṣé mo lè lo òfin eléyìí tá a ti kọ́ sẹ́yìn sí ṣé tí n bá differentiate ìsàlẹ̀ tí ó mọ̀ fún mi ní tòkè kò lè fún wa o rárá kò lè fún wa so ti yé wa ajá sí pé n tẹ́wọ̀ ni pé ṣé mo lè resolve ẹ̀ partially kántẹ́ tó lè resolve ẹ̀ sí partial fraction kí ló gbọ́dọ̀ ṣẹlẹ̀ a gbọ́dọ̀ ní proper fraction proper rational expression degree numerator gbọ́dọ̀ kéré sí degree denominator ṣùgbọ́n tí wọ́n ṣàkíyèsí ibẹ̀ degree numerator bí by 3 ni o degree eléyìí náà 3 ni wọ́n gbọ́dọ̀ ọjọ́ dọ́gba ó gbọ́dọ̀ kéré sí ni ajá sí pé màá ṣe kí ni o a máa lo long division method mi láti fi dínkù náà so 2 ni ẹ má bínú 2 a máa lo numerator long division method mi láti fi dínkù ẹ jẹ́ dínkù bó la ṣe dínkù jẹ́ ìpele ìlà fẹ́ dínkù ilé ó jẹ́ 3x square plus 18s plus 3x square plus 5s minus 2
màá ní 3x square mi ò máa máa rí nínú 3x square ṣe ń pé 1 àbí 1 times 3x square 3x squared plus 5x minus 2 máa subtract it eléyìí ó jẹ́ 0 18 minus 5 13x 3 minus 2 kí ni 3 minus 2 3 plus 2 ó jẹ́ 5 tó di báwọn so 3 plus 2 ó jẹ́ 5 ajá sí pé mo láàmú ọkọ báyìí in tó jẹ́ numerator yẹn tẹ́lẹ̀ ní ìsìn mo lè tún gbogbo expression yìí kọ pé 3x squared plus 18x plus 3 divided by 3x squared plus 5x minus 3 reminder mi in tó jẹ́ quotient mi then plus reminder mi báyìí 13x plus 5 over in tó jẹ́ kí ni o in tí a fi divide ẹ̀ tí a mọ̀ sí divisor wọ́n bá gbálàyé wọ́n yọ láti ara ṣe ń gbé tá bá ní polynomial tí bá divide nǹkan kan pẹ̀lú eléyìí ó ní tó bá wà lókè yìí òun là ń pè ní dividends tókè òun là ń pè ní kí ni o divisor answer tí bá get òun là ń pè ní quotient nígbà mìíràn ó dẹ̀ tún lè fún mi ní kí ni o reminder òun náà la fi lò so eléyìí ẹgbẹ́ tẹ bá tún ṣe tẹ bá YCM eléyìí ẹgbẹ́ tí bá YCM nǹkan yìí tó fún mi bíbá yìí náà ni ó mọ̀ ṣe kí ni o ni ó mọ̀ fún mi padà tú lélẹ̀ ọ̀yà màá wá tún integral yẹn kájá gbé ọmọ jẹ́ integral 1 plus 13x plus 5 divided by 3x squared plus 5x minus 2 so the dx kódà tá bá lo linearity property gan eléyìí ọmọ jẹ́ integral 1 dx plus integral 13x plus 5 divided by 3x squared plus 5x minus 2 dx. Mo ti mọ̀ pé integral eléyìí x ni ó jẹ́ ọ̀yà ìjà wá integral yóò jẹ́ ẹja resolve ẹ̀ partially so di yóò jẹ́ 13x plus 5 divided by 3x squared plus 5x minus 2 so di ẹ má gbàgbé tí mo sọ lẹ́ẹ̀kan sẹ́yìn pé a mi jẹ́ 3 b mi jẹ́ 5 c mi dẹ̀ sì jẹ́ kí ni minus 2 kí ló ń pè tí n bá multiply rẹ̀ papọ̀ yóò mọ̀ fún mi ní minus 6 tí n bá rò papọ̀ tí yóò mọ̀ fún mi ní 5 so di minus 1 plus 6 ni torí minus 1 plus 6 yóò mọ̀ fún mi ní 5 minus 1 times 6 yóò mọ̀ fún mi ní kí ni yóò mọ̀ fún mi ní minus 6 ajá sí pé 3x squared mi bí by plus 5x minus 2 mo lè tún kọ gẹ́gẹ́ bí kí ni 3x squared plus 6x minus s minus 2 ẹ bá factor rẹ̀ báyìí ilé ọmọ jẹ́ kí ni 3s common s plus 2 minus 1 common mi by s plus 2 s plus 2 common ó lè jẹ́ 3x minus 1 so ti yé màmá ní kí ni 13x plus 5 divided by s plus 2 3x minus 1 so ti yé wá báyìí so 13x plus 5 divided by s plus 2 s minus 1 ó yẹ jáde solve partially ṣe pé ní partial fraction rẹ̀ a mọ̀ ní mo lẹ́wọ̀ denominator rẹ̀ ṣe pé denominator yìí linear ni o àjásùkú yẹn mọ̀ jẹ́ a over s plus 2 ẹlẹ́ẹ̀kejì náà linear lòun náà mọ̀ jẹ́ b over 3s minus 1 àwọn tábà ti gbàgbé ẹ lọ síbi fídíò lórí partial fraction dàbí episode 34 àbíbo láti ṣe so tábà multiply through by LCM s plus 2 3s minus 1 kí ló kù tí màmá ní 3s plus 5 eléyìí àti eléyìí yóò gẹ̀ra wọn is equal to a eléyìí yóò gé s plus 2 kí ni ó kúnlẹ̀ 3s minus 1 then plus b 3s minus 1 gé 3s minus 1 kí ló kù s plus 2 so tí mo la fẹ́ mọ̀ a tẹ́ bá fẹ́ mọ̀ a ẹ mọ̀ pa b so tí tẹ́ bá fẹ́ mọ̀ b ẹ mọ̀ pa a so tí bá so ìgbà tí mo fẹ́ mọ̀ a sìn kí ni màá máa ṣe tí bí ó fi mọ̀ kú dànù so ẹ rí pé tí màá ṣe náà ni pé kí ni kí n sọ eléyìí di 0 torí 0 times b yóò jẹ́ 0 so tí kí ni màá ṣe tí eléyìí ó fi jẹ́ 0 òun náà ni pé kí s plus 2 is equal to 0 s mi ọmọ jẹ́ minus 2 àwọn sọ pé put s equal to minus 2 so tí mi bá bí tí bá 3s tí bá fi minus 2 sí eléyìí ó jẹ́ minus 2 plus 5 is equal to a 3 minus 2 minus 1 plus 0 so tí mi bá eléyìí jẹ́ kí ni minus 26 plus 5 is equal to minus 6 minus 1 minus 7 so tí minus 6 minus 7 so minus 26 plus 1 minus 21 is equal to 7 here
a mi ọmọ jẹ́ kí ni o minus 21 over minus 7 which is equal to 3. Bó ni tí máa fẹ́ mọ b ńkọ́ màá máa mú a kúrò lọ́nà. Kí la lè fi ṣe tí ó fi tá a fi ní rí mọ́? Ẹja jẹ́ kí eléyìí ó jẹ́ 0 tó mọ̀ pé 0 disaster ni. Tẹ́lẹ̀ bá ti di 0 a náà ó jẹ́ 0. Kí ni máa ṣe tẹ́lẹ̀ ó fi jẹ́ 0 náà 3s minus 1 is equal to 0. 3s mi ọmọ jẹ́ 1 implies pé s mi jẹ́ 1 over 3. Àbí? Ọ̀yà bí tí bá ti rí s put s equal to 1 over 3. Yóò máa jẹ́ kí ni o 13x 13 times 1 over 3. Àbí? Plus what? Plus 5. Is equal to a times 3 times 1 over 3. You'll get 1. 1 minus 1. You'll get 0. Catalyze to cover. Then plus b 1 over 3 plus 2. So you'll get 13 over 3 plus 5 is equal to 0. Abi? B. Multiply denominator per 3 times 2, 6 plus 1, 7. You might get 7 over 3. 3 times 5, 15. 15 plus 13, 28 over 3 is equal to b divided b times 7 over 3. 3 at 3 get around multiply through. Only 28 is equal to 7b. I just get b 28 over 7, which is equal to 4. So Timagbe expression equation you are pada. Abi? Oh yeah, most mo a àti b mi o. Mo ti mọ a àti b mi o. Àbùṣe ti bùṣe. Kí la get fún a 1 b báyìí? A jẹ́ 3. Kí la get fún b wa? B jẹ́ 4. So ti yé. So wọ́n kéje ń ta fẹ́ ṣe gangan lélẹ́yìí ṣe pé integral wọn fún wa 7s plus 8 divided by 2s plus 1 s plus 5 dx. Àyàsígbé lóhun náà wọ́n jẹ́ kí ni o 3 over 2s plus 1 pẹ̀lú linearity property mo lè ṣe báyìí. Then plus 4 over s plus 5 dx. Start gbọ́ yí báyìí. Ẹ má gbàgbé tá a bá fẹ́ integrate to transfer to a particular variable kí ló mọ̀ ṣe pẹ̀lú àwọn constant ẹgbẹ̀rún ọjà síta. Àyàsígbé mo lè pélé gẹ́gẹ́ bí 3 integral 1 over 2s plus 1 dx plus 4 integral 1 over s plus 5 dx. Oya, ẹ má gbàgbé o. Tá bá ti kọ́kọ́ ní integral wa ní fraction block kan yóò mọ̀ lọ. Ipe sí tí n bá differentiate ti ìsàlẹ̀ sí yóò mọ̀ fún mi ní tòkè. Derivative ti ìsàlẹ̀ ń bí báyìí 2 ni o. So ti yé bá wọn. Ṣùgbọ́n wọ́n àlọ́ àlókè a lè dọ́gbọ́n sóhun gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé lẹ́ẹ̀kan ṣe pé tí n bá gbé 2 sí bí báyìí. So ti yé ṣùgbọ́n kí n má bàa fi ṣàbòsí ẹjẹ́ tún gbé 2 yẹn wá bí báyìí so that 2 tí mo gbé yẹn yóò fi gera wọn ní ṣe àbòsí kankan bẹ́ẹ̀. So ti yé ajá sí pé bí báyìí tí n bá differentiate ti ìsàlẹ̀ ní ìsìn yóò mọ̀ fún mi ní tòkè. Torí derivative 2s plus 1 2 ni. Ṣùgbọ́n a lè kílé yóò máa jẹ́ 3 over 2. Kí ni integral yóò máa jẹ́? Táyé pé tá bá differentiate ti ìsàlẹ̀ ń fún wa ní tòkè lane ti ìsàlẹ̀. So ti yé bá wọn. Then plus 4 ọ̀yà fraction lélẹ́yìn náà kí lẹ́yìn gbọ́dọ̀ kan yóò kọ̀ọ̀kan lọ pé ṣé tá bá differentiate ti ìsàlẹ̀ yóò mọ̀ fún wa ní kíni o? Yóò mọ̀ fún wa ní tòkè. So ti yé tá bá differentiate s plus 1 1 ajá sí pé differentiate ti ìsàlẹ̀ ó fún wa ní tòkè. Kí lè sí yóò mọ̀ jẹ́ o lane s plus 5. So ti yé bá wọn. Plus c. So ti yé ṣùgbọ́n kèsè bí báyìí gangan láti dó ṣẹ̀pá ń ṣe iṣẹ́ lọ tẹ́lẹ̀ ẹ wá lọ bí báyìí ń bọ̀ ẹ̀wọ̀n bínú. Ó yá ẹ̀yà lọ sókè. Ibo láti wá? Ibi láti wá. Ṣe pé x lélẹ̀ ajá sí pé integral lè àti ṣe àti mọ̀ pé ń tó jẹ́ àwọn délé. So ń tó jẹ́ délé ẹjẹ́ ń pa àwọn yòókù rẹ̀. So ti yé. So in tí èsì yẹn jẹ́ nìyẹn 3x square plus 5x minus 2. Mo bá gbọ́ yí báyìí. So torí àkókò ti lọ púpọ̀ bí báyìí láti mọ̀ dúró. Kí ni àwọn ẹ̀kọ́ tí mo lè ta kọ́ lónìí? Òun náà ní ká má gbàgbé o. Tó bá kọ́kọ́ fún wa ní integral wa tó yẹ pé integrand yẹn fraction yẹn mọ́ dára yín láàmú tó jẹ́ pé tá bá differentiate ti ìsàlẹ̀ wọ́n á fún mi ní tòkè. Kí mo ní yóò mọ̀ jẹ́ ln f of s plus c ln ti ìsàlẹ̀ plus c. Gẹ́gẹ́ bí àpèjúwe tí n bá ní integral cos x divided by sin s. Fraction ló wà ń tó tọ́ tí n bá differentiate ti ìsàlẹ̀ tí ń ṣe sin kí ni ó mọ̀ fún mi cos ó sì wà lókè. Ajá sí pàṣẹ mi mọ̀ jẹ́ ln sin s plus c. Òfin kejì tí mo fún wa òun náà ni pé kí ni o
tó bá jẹ́ pé ńgbà tẹ́ bá differentiate rẹ̀ ẹgbẹ́ rẹ̀ gangan ló wà ẹ mọ́ dára yín láàmú yóò mọ̀ fún wa ní kíni o interdifferentiate tó fún wa ní tẹ̀gbẹ́ yẹn squared over 2 plus c gẹ́gẹ́ bí àpèjúwe tí n bá ní integral sin s cos x ẹgbẹ́ tá a bá differentiate sin yóò mọ̀ fún wa ní cos ń gbọ́ yẹ pé derivative sin yẹn ẹgbẹ́ rẹ̀ gangan ló wà àyà sí kí ká má dára láàmú yóò mọ̀ jẹ́ sin squared s over 2 plus c. Mo á ṣàlàyé fún wa tó ẹgbẹ́ tá a bá wo tìsàlẹ̀ dá ẹgbẹ́ fraction wọn fún wa ṣùgbọ́n pọ̀ bófin yẹn lọ mọ́ a kọ́kọ́ resolve ẹ̀ pẹ̀lú partial fraction ẹ lo àwọn òfin partial fraction tá a ti kọ́ sẹ́yìn láti fi ṣe. So torí àkókò ti lọ púpọ̀ pẹ̀lú Ọlọ́run bá níbí báyìí ni màá ti mọ dúró ní ọ̀sẹ̀ tóní a mọ̀ tẹ̀síwájú ní ọ̀sẹ̀ tó ń bọ̀ lágbára Ọlọ́run bá mo dúpẹ́ púpọ̀ ní ọwọ́ àwa tí a darapọ̀ mọ́ alálẹ̀ títí máa fi pàdé ní ọ̀sẹ̀ tó ń bọ̀.